inú gbogbo ọba tí ń bẹ ìta fi ń wí pé lọ́rin èsè lẹ Yorùbá nu ṣé ẹ rí ọba àlọ́rin lérí méjì ẹ̀rí ń patí rí ni. rárá. 36, 38, 40, 41, 43, 45, 46, 47, 48, 49, 50. Ohun rèé o, ohun tá à ń sọ rèé o, ohun tí ó fà á rèé o tó fi dàbí pé Ṣèyí Kátáyé ṣe àti àwọn míì nílẹ̀ Yorùbá ń sọ̀rọ̀ gbá àwọn kábíyèsí wa nílẹ̀ Yorùbá either stylishly or directly. Àmọ́ ṣáwọn kábíyèsí yìí gan-an ṣán fún àwọn bloggers àwọn tó ń support wọn àbí àwọn tó ń support pé kílẹ̀ Yorùbá kí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá má parẹ́ ṣé wọ́n fún wọn lọ́rọ̀ sọ? Nítorí bẹ́yìn náà bá ti wò ẹ́ ti rí gbogbo fọ́nrán tẹ́ wò yẹn níbi tí wọ́n ti ń kọ́ọ̀tì kéèkì tí kábíyèsí ti di MC àti àwọn bòmíì tẹ́ máa ráwọn kábíyèsí míì ńlẹ̀ Yorùbá tí wọ́n ti ń jó ijó tàkasúfèé ṣé mọ̀ pé ní ọ̀wọ̀ ní kábíyèsí nǹkan tó ń pè ní royalty nǹkan ọ̀wọ̀ ló yẹ kán máa ṣe ibi ọ̀wọ̀ ló yẹ ká ti máa bá wọn àmọ́ gbogbo àwọn nǹkan yìí ti ń tàbùkù bá wọn kábíyèsí àwọn èèyàn sì ń sọ lójoojúmọ́ àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa nítorí pé ọ̀pọ̀ àwọn kábíyèsí wa pẹ̀lú respect la fi sọ wọn fi ọwọ́ síbi tó yẹ kí ọwọ́ wà ṣe bẹ́ẹ̀ rí ọba àbíní tó wá láti Benin tó sì wá fíṣítì gọ́vnà Sanwó-Olú ṣe bẹ́ẹ̀ rí bọ́n ṣe pọ́n wọn lé ǹjẹ́ rí kábíyèsí yẹn kọ́kọ́ ti kéèkì kan rí àbí kán máa ṣe MC níbì kan àbí kán máa ṣe tàkasúfè níbì kan lóòótọ́ civilization wà àmọ́ àwọn tó gbé civilization gan wá Prince Charles of England àti àwọn royalties ní òkè òkun mélòó nù wọn la rí tán ṣe fàlàfòlò káàkiri. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ta ló máa bá àwọn kábíyèsí yìí sọ̀rọ̀ àwọn kábíyèsí wa tí a pè ní first class tẹ́ bá ríyàn kan lórí Facebook lórí social media tó ń béèrè pé ṣé first class Yorùbá àwọn Yorùbá rèé ọ̀rọ̀ pọ̀ o ẹ wá gbọ́ comment kẹ́ gbọ́ ohun táwọn èèyàn ń sọ mò ń bọ̀. What I do with my life. If you don't like that, go Fatima. Okay, what I do with my money. If I go broke, I go container. They say I can't manage it, so don't worry about me. Rí àwọn kábíyèsí ní ńlá kábíyèsí wa ńlẹ̀ Yorùbá tí wọ́n gbójú mọ́dánù ló ń gbé kàkà sókè kábálá wà àwọn ẹ máa wò pé kábíyèsí ló ń jó irú àwọn ọdún báyìí because tá a bá ní ká wo àwọn púpù jẹ́ kọ̀síkàṣọ́ bá àwọn ẹ̀yà ẹni bí wọ́n ṣe kárí ara wọn lóòótọ́ àwọn èèyàn máa hí ènìyàn tí a máa ń jó bẹ́ẹ̀ níbi kábíyèsí àmọ́ lẹ́yìn nǹkan kí ni wọ́n ń sọ báwo ni wọ́n ṣe rí yàn kí ni perception tán ní ọ̀gá rẹ̀ ẹ̀já rò dáadáa. ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi táwọn èèyàn ń sọ nípa kábíyèsí tó di hype man nìkan ó ní una king don turn birthdays hype man eléyìí ó ní how he special respect to the Ọba of Benin ṣe rí pé insult nìyẹn
eléyìí big autos ó ní don't underestimate the power of a woman. Bóyá obìnrin ló jẹ́ kí kábíyèsí máa ṣe hypeman àbí MC. Eléyìí ní I am Fèyíṣọlá chayo Ooni. Eléyìí ní more of a ceremonial king látọ̀dọ̀ Abdulaziz. The Soul Digital sọ ó ní igbákejì òrìṣà turn hypeman. Eléyìí ga o. Akọ́ládé Ọlásùpọ̀ ó ní Ooni has introduced strange culture to the stool. Chai, very painful indeed. I am Wálé Lọ́mí. Eléyìí ní Ooni make I just no talk, it is a pity. Eléyìí ní ẹni yìí sọ ó ní a king cannot be humble to his subjects. Can he? Ọ̀rọ̀ wé ni arákùnrin yẹn pa yẹn o. Ó ní will the Ọba of Benin ever descend so low? Ìbéèrè ńlá rèé o. This one weak me o, onírìṣà of MC leléyìí o. This thing I no understand again o. Classic Ayọ̀ ní alága dùn Olúwatósìn. Ó ní our king is less busy. Eléyìí ní this is his family, his first wife, sister. Let us overlook what we call flaws in as much as we understand tradition, but this is 2024. Things are changing and no looking back. Don't worry, Baba will adjust. Ó lágbára. Ṣé ọ̀rọ̀ yìí ò ti máa dàbí nǹkan míì báyìí? Àwọn ọba ilẹ̀ Yorùbá ó fẹ́ dàbí ẹni pé kò sọ́wọ̀ lára wọn mọ́ o. Nítorí pé ibi tá a bá ti ń sọ pé kábíyèsí ó yẹ kí ẹ̀rù díẹ̀díẹ̀ tiẹ̀ máa wà. Respect regard yẹn but tó bá ti di pé àwọn kábíyèsí ń bọwọ́ pẹ̀lú àwọn olórin just anybody, wọ́n ń ṣe tàkasúfè, wọ́n ń jó bó ṣe wù wọ́n, wọ́n ń ṣe fàlàfòlò, wọ́n ń ṣe bàlàbàlà, báwo ni regard ṣe fẹ́ wà? Tí regard ò bá ti sí fún àwọn orí adé nílẹ̀ Yorùbá, kò máa sí regard fún Yorùbá gangan mọ́ nìyẹn. Kí lọ̀nà àbáyọ ẹ̀yin èèyàn? Remember to like, share and follow us. Thanks for watching.